Voilà, wa ya pion ire share kini agme share yi wa ya pion ke we subscribe kini agme subscribe yi wa ya pion voilà wa ya pion ire share ke we subscribe kini agme share yi ke de gbogbo subscribe yi wa ya pion o no re do abun yo Boya pion o eboni pion ma ebun ye o ma esu kion na gwa lobo o edo ya fe wa ya pion re keni agbe share yi keni agbe subscribe yi wa ya pion o no re do abun wa bo kion o wa ya bo kion o wa ya bo kion o wa ya bo kion o Ege ibota oge do aye na ibota oge na oe eni na do he ibota oge na oe eni na do he eni ni mane do he mahona gbon na gbon magwa gbon mabe gwa ti e eni soro evan sotie se ma una gbona tie se we na do ya tai akabo da ho wa ya bokia o ga ne hu na ya sun o no nya ba sanobuwa uroma ke be pon wa o de igba ha ni ma we me do bi ma na ya gbabe hawo wese una ri ege ni mana ri tin ma emi ni ma na o ni na dohe ni na hi ma na hi la ma hi je ma gbon na be na ya gbon na be yan be na ya tie la ho je ti anwa ba ma nwa yo tin ba ma tin o ge do ya fe na won yen no mo se eni Jesu Christ no nya wa isa Etwado ni rowa kebenirisi waya bokan o we sori manedo na o waya to ta pepepe eni nedo he mahia gbon mahia tana gbon do gbon se uri e magege wa gbon na uri e magege na dege do gbon se ma we ta ma won do ma gbon se ma we ta ma won agege o eni igbe ma gbon na igbe Egege o wabokan o o ga o no ka o imasa bere wegbon imasa bere we na do yagbon wegbon ni dere imasa bere egege o wagbon na mwere o na dere o wa yabokan Wagbon o imasa bere o koran eni do no o tin gbe ai ka agbon yi are bai are bai imasa bere abokan o Yunus abokan o isari o sari me abokan o iyo sare me obokan oye imasa bere ai gbon iko abami ona gbon o ya mo wen la dian o pa mo wa la dian medere imasa bere ake imasa bere o kekere nu gbe o de kekere ai were bai
ima sabeme ai bere bai ana kiko ima sabeme iya oko ọmọ we gba ana kin ima sabeme o ọmọ gba o igbodoso ọmọ gba o kékeré ufian bae o ake o kékeré o anakin ima sabeme ugbai anakin ko ima sabeme ugbai Doris èmi yogo ugbai o ọtíma river náà ugbagbe ima sabeme ugbai o yan evaye ugbai o àpọ̀n sọ̀rọ̀ bọ̀ yan àwọn anakin ima sabeme okay ugbai God sent ugbai o ai bere dian ana kiko ima sabeme olókun nuronigbe ugbai o olókun ronigbe ugbai olókun ronigbe eri mayata manedo maiwe olókun nuronigbe eri mayata we ya gbon na ni o ma ngbafo olókun nuronigbe eri yata eni won ni o ma ngbafo to kun ima sabeme ugbai ai bere bai ima sabeme edabi ugbai Maurice ebi yogo ima sabeme ugbai abodi wa gbai obu God sent ugbai ai bere bai olókun ìtàní bọn Amos ima sabeme ọdẹkẹ ìyọnpa òye ìyọnpa baku Amos òye ìyọnpa baku àìbẹ̀rẹ̀ ọ̀yìn ẹ̀yàtọ̀ ima sabeme ògbẹ́ ọ̀yọ́ ògbẹ́ o ima sabeme ògbẹ́ olókun rò ní gbogbo tí náà abókan o alright ẹ̀bùn ní wáyé ọ̀hún wà bún o going gone yíyan ni yíyan wá sísẹ́ o ìmá sabeme ìmí à sí à bí ẹ̀ ní ẹni bẹ́ẹ̀ ìmí à sí à bí ẹ̀ ní ẹni yíyan sì lé gbogbo yọ ènìyàn dòwe náà ọ̀wẹ́ máa sabeme ìwé mẹ́ ìlà òbúlápá èyí kó ó ní ọ̀wà ní máa sabeme àgbọ̀n sí òwọ̀pọ̀ bọ́yọ̀ nùpọ̀gẹ́và ọmọ yẹ́mẹsẹ̀ ọmọ yẹ́mẹsẹ̀ gẹ́gẹ́ o ọmọ yẹ́mẹsẹ̀ gbọ́n nu múlàdíàn gbọ́n nu múlàdíàn ọmọ yẹ́mẹsẹ̀ ahịa aka yìí yìí arịba na ọka gbọ́n ihe o ọbụta kóyọ ìmásùn ọbụta ọmọ yẹ́mẹsẹ̀ ìjàtọ̀ ọ̀rẹ́ ọmọ yẹ́mẹsẹ̀ ọgbẹ́ ìjàtọ̀ ọgbẹ́ ọmọ yẹ́mẹsẹ̀ Wilfred dúgbàgbé ọmọ yẹ́mẹsẹ̀ ọgbẹ́ òkó ọgbẹ́ èrè àwọn agbọ́nsẹ̀ ànàkí ọmọ yẹ́mẹsẹ̀ ìgbìnọ́sà ọgbẹ́ àbẹ̀rẹ̀ wáyé ọmọ yẹ́mẹsẹ̀ òye mi ọ̀pá bákù
yemi pa back ake èèyàn pa yàtàǹgbé ọ̀tàǹgbé èèyàn pa yàtàǹgbé okay àná ẹbí kíkọ Christabel ọmọ yẹmẹsẹ wọ́n èèyàn pa back Christabel yẹmẹsẹ ẹ̀ẹ́sà ọmọ yẹmẹsẹ ìbá nínú back àbẹ̀rẹ̀ báyìí kò ọmọ yẹmẹsẹ Morris èmi yòókù okay gbẹ̀yì God sent ọmọ yẹmẹsẹ gbẹ̀yì o ugagbe gbẹ̀yì o àbẹ̀rẹ̀ báyìí kò ó sára tí ọmọ yẹmẹsẹ gbẹ̀yì èdè wà náà o Jojo ọmọ yẹmẹsẹ gbẹ̀yì èdè wà náà o olókùnú rodígbè ọmọ yẹmẹsẹ yéèyàn pa báàkù òyìn pa báàkù wẹ ọmọ yẹmẹsẹ ọmọ yẹmẹsẹ wẹrẹ gbẹgbọn hànàhín àbíyẹmẹsẹ ọmọ yẹmẹsẹ ògbáyé o gíwà ságì ọmọkìyàn o òjò ọmọ yẹmẹsẹ ògbáyé wà fílẹ pópó yọ ẹgẹgẹ ìyẹ́dọ̀rẹ́ o yà ń pè ní kí ẹ̀dẹ́bí Ugbaye Dominic Ugbaye o Dominic Ugbaye èdè ọ̀nà Prince Stanley ọmọ yẹ́mẹsẹ̀ akáyẹ ọmọ sígbó akáyẹ o agẹdọ Ugbaye o yà ni wà bú o Dominic ọmọ yẹmẹsẹ Ugbaye wà pé bọyọ ọmọ yẹmẹsẹ wà ọmọ yẹmẹsẹ ọmí ọ yí ẹ ní ẹ ní sí ẹ ọmọ yẹmẹsẹ ọmí ọ yí ẹ ní ẹ ní sí ẹ ọmọ yẹmẹsẹ wà pé bọyọ kwa ọ̀rẹ́ ẹ̀ náà rìn rìn gbé agẹgẹ ta o òkè núpọ̀gì hà wà mú ẹgbẹ́ hà òkè núpọ̀gì hà èdè agbọ̀n ya ake wọ́n gbẹ́gbọ́n òwàgbẹ́ èdè agbọ̀n ya Solomon demudia Ugbaye Alexander Okokobioko ure ẹ̀nà Okokobioko Ugbaye wàgbẹ́ wàgbẹ́ ok èdè agbọ̀n ya rí náà ẹ̀gẹ́gẹ́ èdè agbọ̀n ya ẹ̀nìnàdòhé náà èdè agbọ̀n ya ayé báyìí kò dọ̀wọ̀ náà ọkà gbọ́nà ẹ̀nà kí ọ̀kẹ́ kéré yéèmí ọ̀pá báko Eunice yéèmí ọ̀pá báko èdè àgbọ̀n ya ọmọ yé ube náà ta èdè àgbọ̀n ya ẹ̀nà kí ẹ̀játọ̀ Ugbaye o ẹ̀játọ̀ Ugbaye o Domino Ugbaye o yàrá Domino Ugbaye o yàrá okòvẹ̀ Alexander Okokobioko èdè agbọ̀n ya Ugbaye okòvẹ̀ ugagbe èdè agbọ̀n ya Ugbaye ẹ̀wá Ugbaye òye o ọ̀dẹ̀ni ẹgbẹ́ kó blessing Domino èdè agbọ̀n ya ẹbí ọ̀nà ibi ẹ̀dọ̀ náà wà o ake èdè agbọ̀n ya Ugbaye Dominic Ugbaye kóvẹ̀ ọ̀sàtí ọ̀dẹ́kẹ̀mí ọ̀pá orí àbákò wẹ̀rẹ̀gbẹ̀gbọ̀n èmi ọ̀pá kan èdè agbọ̀n ya gbọ̀n èdè agbọ̀n ya ayánàkín gọ́sẹ̀n ọ̀rẹ́ ibi gbòwò ẹgbẹ́ náà èdè agbọ̀n ya agbọ̀n ya
ìdíagbọ̀n ya màá wẹ́n agbọ̀n o ìdíagbọ̀n ya ọ̀rẹ́ máa òṣùpọ̀n ìdíagbọ̀n ya ok ní kẹ̀dẹ́bi ìdíagbọ̀n ya ọ̀rẹ́ máa wẹ́rì ọ́ ni ìdíagbọ̀n ya màá tàtà o ìdíagbọ̀n ya ọ̀sọ́lọ́mọ̀ ìdẹ́mùdíà ìdíagbọ̀n ya ọgbẹ́ rọ́lì òjò ìdíagbọ̀n ya ọgbẹ́ Eunice Gbinosa ìdíagbọ̀n ya ọ̀rẹ́ máa Ruth Amos ìdíagbọ̀n ọmọgbà ìdíagbọ̀n ya ìdíagbọ̀n ya ugẹ́ o ìdíagbọ̀n ya ẹgbọ́gì ìdíagbọ̀n ya ọgbẹ́ ọ̀rẹ́dọ̀ ọ̀dọ́ kékeré o ìdíagbọ̀n ya ok ẹgbọ́gì ọ̀dọ́ ẹgbẹ́gbọ̀n ọgbẹ́ ṣe Isabel ọgbẹ́ ṣe ọgbẹ́ wàhíà bẹ́wà o wà fìlẹ̀ pópó yọ o àgọ́ yẹ o ìdíagbọ̀n ya èdè yìí gbìn ọ̀ọ́nì yí mamiya èdè yìí gbìn ọ̀ọ́nì yí ìdíagbọ̀n ya ọkùnbọ̀ yọ o ok ọ̀wámà ọ̀bẹ sọ bẹ́ẹ̀ gbé o ohun ẹ̀yìn bí ó gé yòókù bẹ́ẹ̀ wò ẹni nọ̀tẹ̀ni ẹ̀ wà náà ẹ̀ náà ohun ẹ̀yìn bí ó gé ohun ẹ̀yìn bí ó gé lókè bẹ́ẹ̀ náà yà ta ẹ̀ ọ̀bẹ náà dò yà hẹ́ ní ẹ̀rí àwọ̀ náà yà gbọ́n ẹ̀ yà fi hàn báyìí o ohun ẹ̀yìn bí ó gé ẹ̀fọn ta òkó ìdíagbọ̀n yà òwe náà ọmọnà díagbọ̀n yà ìdíagbọ̀n yà náà ẹ̀ pàṣímà ọmọ ní iná tọ̀ ẹ̀dọ́wẹ̀ ọ̀gbọ̀dìá o àrà ẹ̀zọ̀mọ̀wẹ̀ ọ̀gbọ̀dìá o ó tún pẹ́ náà gbé ìdíagbọ̀n yà ní màyíká náà ni ohun ẹ̀yìn bí ó gé òkó rẹ̀ òkó ohun ẹ̀yìn bí ó gé ohun ẹ̀yìn bí ó gé ohun ẹ̀yìn bí ó gé àrẹ̀bà ẹ̀kọ́ ẹ̀gẹ́gẹ́ máa gbẹ́ díagbọ̀n yà fò náà ọ́ ni màá yí náà ẹ̀gẹ́tọ̀ ohun ẹ̀yìn bí ó gé ẹ̀gẹ́tọ̀ ebe nà òwòbò yà gbọ̀n bí ẹ̀wọ̀ ẹ̀gbọ́n náà bí ọwọ́ òwòbò ọ́ ni ọ̀rẹ́dọ̀ ẹ̀yẹ́dọ̀ yà gbọ̀n bí ok ọ̀gá fún wa ọ̀kẹ́kẹ́rẹ́ náà gbà èmi ń pa ẹ̀kan yá bákù ohun ẹ̀yìn bí ó gé mọ́mọ́ ìrìn àtà ẹ̀ ohun ẹ̀yìn bí ó gé ìmá fi dán ọmọ gbá Ìgbìnọ́sà ọmọ gbá ẹ̀gbági ọmọ gbá ó sára tí ohun ẹ̀yìn bí ó gé èkó ọmọgbá kóyúwà ọmọgbá òtú agbẹ́fò prince ẹ̀dí ẹ̀bọ́dì ha wọ́pá ohun ẹ̀yìn bí ó gé ọ̀kẹ́kẹ́rẹ́ báyìí kò fi pẹ́yà bákù Elvis Egwagi owó ibi gẹ ohun híhẹ́ra mi okòwé ayáganwọ̀n náà gbọ̀nà ayé náà ohun anahin ohun ibi gẹ wẹ̀gbẹ́ ni o ohun Ìgbìnọ́sà ohun ibi gẹ wẹ̀gbẹ́ ni ok yàrá ìdíyàn Solomon Demudia ohun ibi gẹ yẹmi ọ̀pá bákù yẹmi ọ̀pá kẹ́kọ̀ọ́ yá bákù Unidos ohun ẹ̀hẹ́ bí ó gé ẹ̀rí ọ ọgbàgbé ọdíkẹ̀mí pánú yá bákò ohun ẹ̀hẹ́ bí ó gé ọmọ ìránú yẹ o Alexander Kokobioko ohun ẹ̀hẹ́ bí ó gé yẹ́mi ọ̀pá bákò òkú mẹ́ èmi ọ̀pá yá bákù ohun ẹ̀yìn bí ó gé wà á dá ẹ̀họ́ sí o ọmọ ní má dá ẹ̀họ́ sí ẹ̀yàn
Ọbásanjọ́ ùgbẹ́ ohun ibi ugie ùgbẹ́ Ọbásanjọ́ gbẹ́ Maurice Mangbe Desmond Elgeto Mangbe Egwagi Eyo Adankin Obano Amos Christabel Mangbe Olókun Rodigbo Mangbe Domino Ufiambaye manedo ma ya heni we onwe ibi ugi onwe ibi ugi te ibi ye anakin usagede onwe ibi ugi eri manedo ya heni onwe ibi ugi ye te ibi ayire bai Dominic ute Udan ìlú ayé ẹrú òbò èbí ẹrú òbò ẹgbẹ̀gbẹ̀ yàgbàlẹ̀ èbí ọgẹ́dọ̀ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ Maurice ohun ibi ogie ẹbí ogie ohun ibi ogie ọdún ẹgbàgì ọmọ ẹgbẹ́ Jojo ọmọ ẹgbẹ́ Mangbe Domino Mangbe Arankin Mangbe wọ́n jẹ́ ohun ẹgbí ẹbí Mangbe náà ẹbí ogie ìgbòdáwọ̀ dékẹ̀mí ọpánu gbẹ́ èmi yóò dékẹ̀mí ọpánu gbẹ́ dékẹ̀mí ọpánu gbẹ́ ha ayélujára Orobosa Orobosa èèyàn pa kan ọwọ́ ìwọ kòkò bí òkò èèyàn pa yìí wíwọ ohun ẹ̀yìn bí oge mama wọn dáwọ̀ ìwé náà ta ẹ̀ ohun ẹ̀yìn bí oge ojó ohun ẹ̀yìn bí oge ojó ohun ẹ̀yìn bí oge. Okay, idemu dia de ke mi pa no wi bo mi pa iwi wa ni won yi uge egwage de ke mi pa yama won ri bi uge ta ri bi won bi uge la kin anakin won yi ugie ekwage uche agbe na efia were ohun ibi ebu ige usagede ohun ibi ugie wegbe na ohun ibi ugie Dominic odeke mi pa ba hi radio ayi Alexander my dollar yìí ó ṣàṣẹ $19 yìí ó gbàgbé ògbẹ́ mọ́yé kò mú wọn ògbẹ́ rẹ̀ wà rẹ̀ wàyà rẹ̀ ohun ẹ̀yìn ríu gíè mamia ohun ẹ̀ní ìrí ìhù gíè wàgẹ́ ohun ẹ̀ní ìrí ìhù gíè ohun ìrí ìhù gíè wẹ́sọ̀ gbàgbé wọ́n fi máa rẹ̀ bọ́ wẹ́sẹ̀ ọ̀pọ̀ bọ́ inú gbàgbé ooo. Ana hin egwagi o man yebe gbe o to de lo yi man yebe gbe o gebe na ya gbon he ohun ibi uge ora wa wese okay odi en
Ediagmo ya ohun ebi uki na yenikin oye mo so pa o ọmọ yemese magbon ni da ọmọ yemese oye magbon na magbon na all right okay wa mo gbe o aṣọ ni àwò ọ̀run mẹ́sẹ̀ okay wà tó ẹgbẹ́gbọ̀n ṣe ẹ̀dẹ́bi dọ́là yìí very good ọ̀run mẹ́sẹ̀ ọ̀rísọ̀ ẹgbẹ́ ọ̀run mẹ́sẹ̀ sálúbàwọ̀n ṣe yóò ọ̀run mẹ́sẹ̀ ìgbìlíkù dógbọ̀n ní ẹ̀dọ̀ ọ̀run mẹ́sẹ̀ ẹ̀jẹ̀kẹ́ òkú ẹ̀gẹ̀wákíyàn àrẹ̀bàí Dominic ọmọgbà ọ̀kẹ́kiri ọmọgbà ìgbìlósà ìgbìlósà gbẹ̀ èdè ọ̀nà ọ̀gáfọ́à ugbe o egwagi ugbe riono emi yogo o yemi opa baku emi opa oru mense oru mense ana kin ejato o wa dabe ho wa anti ni edo be na yata he oru oru mense God sent ugbe o aribai o saze okay ugbe ejo wa no yan eva egbe o ayire bayi egwage ugbe egwage gbe Dominic rumense anakin Dominic rumense rumense dolo yo anakin mafidon rumense rumense we ko me yata he rumense oko osarie me rumense anyone ni osarie me ma we gbense Prince bangbe dabi rumense bangbe God sent wagbe o Christabel magbe godao magbe abianse o magbe igbunedio magbe obano magbe yowa magbe egwage rumense ugbe okay arun eva ni ha igbe na waga going rumense etete logo yeye rumense rumense wakubo ni ibadan gbe o gagbe kekibe egwage wabe wa gumare wo o gumare no de na o ejeje o wa mwegbe a ya go no na ayo mo gbezaga okome o se okay Alexander ogbongbon se akoko bi okogbon se okay ayo mo gbezaga my honey egege
Arriba. Arriba, yo mon bezaga itana o. Yo. Ayo mon bezaga. Comment? Eni ne do he non. Ori rien gbe ko. Eni an ye no ko ni. Ana hin. Yan re o. Egato. Ayo mo gbe zaga. Ogbe o. Ogbe. Abere bai. Morris. Ayo mo gbe zaga. Ogbe o. Okome. Evize kwage. Ayo mo gbe zaga. Okay. You know part the back of my radio. Ayo mo gbe zaga. Okay. Anahin Dominic. Ayo mo gbe zaga. Ogbe. Sandra Ikpoba. Omagbe. Ayo omagbe Ikpoba magbe o. Ake we yemi pa baku. Yemi pa baku. Ayo mo. Okay, ayo mo gbe zaga. Yemi pa baku. Ayo bai Prince. We yemi pa baku Prince. Yunus Ibnosa. Ayo mo gbe zaga ogbe. Doris. Ayo mo gbe zaga ogbe. Edi anwo ko Wilfred Ugagbe. Ayo mo gbe zaga ogbe. Alexander, ayo mo gbe zaga. Alexander. Ayo mo gbe zaga. Gbe zaga. Gbe zaga. Ire bai. Norua. Ayo mo gbe zaga. Ode. Ugbe o. Emmanuel Igoda o. Ugbe. Wahia beba o. Wahia. Wahia wage o. Ayo mo gbe zaga. Ayi, yi o, mi o, gbi e, zi a, ri a. Ayo mo gbe zaga. Yo, dege. Okay, ni ye no resource ni. Ayo mo gbe zaga. Ayi, yi o, mi o, gbi e, zi a, ri a. Oh, wakobo yo o gi agbe keke gwage yan gbe. Wakobo ni yan o ọmọ sábàdàrí ọmọ rún ó gba ọ̀rẹ́ ẹ̀jẹ̀ alẹ́ lórí kíá ẹ̀yà gbèsàgà ẹnu sẹ́ àyè òye kìnnà yìí kù sọmọ nìyà ọ̀nà kí wọ́n wọ ẹ̀rí ọ̀ òun náà ṣe kébé ayé ọmọ gbèsàgà ayé màá gbé náà ok àkókíà o eré ọ̀bùn wa okó mi yìí ọ̀ẹ̀kọ̀ bú o wàá gbé náà. O wa erianje. O wa erianje. Du he da ta he. O wa erianje. U da ho be na ta. O wa erianje. O wa erianje. Okundoro obokan o. Domo o eni do magbena u gbona u dege do ri na dege o wa erianje ana hin gbinosa o magbe o wa erianje o magbe ma degbe ye o wa o Morris Ode kemi opa o wa erianje o wada ho Morris ode kemi opa o wa erianje anakin o samudi ame o wa erianje ogbe o ko ben o samudi ame ogbe anakin Ikpoba o wa erianje ogbe Ikpoba gbe Dominic
o de ke mi pa o Dominic o ke mi pa ya baku Jojo mi pa we ya baku o ege ato mi pa we ya baku emi gare Joseph ugbe o ni wan radiant o kokobioko o wa eyin aye ugbe kokobioko ugbe ayi bere bayi o wa eyin aye ugbe wa fi popo yo o Samundi amen o ye mi pa baku he Brown ye mi pa baku Rafa ugbe o Aredo ye mi pa baku o wa eyin aye Efosa we ye mi pa baku o magui mi pa no o ebi yogo o wa we ye mi pa baku o wa eyin aye eyan ana kin sa ti o wa gan ya o Dominic ugbe Samundi amen ugbe Noruwa ugbe oko Firstman efe ugbe efe o magbe o wa erin aye ana kin o sagede wa gbe so wa Root ugbe mi go yo magbe Koyuwa ugbe God sent ugbe God sent ade ke mi pa o mi pa ya baku oba no ugbe daos egodao uwe wa fian ba o wa erin aye sagede ugbe ake ugbe egodao de ke mi pa Christabel ugbe wa gbe egodao ugbe ni a ayire mai ujagbe ugbe ni wa nike dabi ugbe o ewe ugbe to ewe o ma egbe Aredo ugbe wa ya wa gbe o de ke ban so no ma egbe o wa eyin aye o wi eri ahani ye eje dori ere gbe ko o wa eyin ano popo wa yan no to ma no no ro wo wa o so ti popo wa e ma no ro no wa re e ke do yan re ayere yan ma re no kan wa o wa eyin aye e won ta re wa o gboso e won ta o wi eyin ahani ye o wa eyin aye wa po bo ni bu wa o Edo okay no isa egbe ho ara ma ogbere ovu ara ma ogbere ovu me ka bota nu gbe me kida won ara ma ogbere ovu aga magbere ovu ma ka bota so to wu na ye o aga ma ogbere ovu aga ma ogbere ovu oviera ve diki o aga ma ogbere ovu na kin jato aga ma ogbere ovu ogbe o come eja to gbe o aga ma be ni wa ta ni o wa gbon be ri o aga ma ogbere ovu ipo bodro o eja to ai re dian eja to gbe iye o come o Samundi ame o de ke mi pa aga ma ogbere ovu
Osawa owe wa ta no baba. Agama gbe eja to gbe na wu. Ayire ba na o we tin gbe yi. Ake agama ogbere ovu. Uwe gbe. Da we ri enu an. Ebi on paro no mata keke no ri ba. Kun be ri enu nda we ma ya gbe ma agun agbaso odo a confuse odo a ti yo wa o. Agama ogbere ovu. Okay. Ayire ba yi. Okay. Also, we mama ta se o mama spell se de mama gben se ba also. Gwen mi no ma gben se. Ipo ba aga ma opere ozu opere ozu. Aga ma revo anakin prince obangbe. Aga ma opere ovu koyuwa ogbe. Oloton agama ogbere ovu ugbe. Joseph Ebigare agama ogbere ovu ugbe. Igodaw agama ogbere ovu yemi npa baku. Ipoba agama ogbere magbe. Agado agama ogbere ovu. Okay, ya weri am me warning so yon pa ya back o we ma weri o. Uso agama ogbere ovu ugbe uso. Okay. Uso ati umangbe. Oh, adan kin emos umangbe. Oh, ipoba umangbe. Agbons ugbe. Usamuni ame. Ugbe. Efe. Ugbe. Sawawu. Magbe. Koba. Ugbe. Igodao. Obangbe. Ayre mai. Alexander. Alexander, odo kemi aga ma gbere ovo. Elfo. Yo gbere fu ogbere ovo. Ujagbe. Ugbe. Ogbere ovo. Edono. Agama ogbere ovo. Ari mi ogbi ri ovi o. Agama ogbere ovo. Opobode gbuwa. Kwa. Agama ogbere ovo. Onyo debute jealousy. Na give you one we o akọ we ko ni ovo. O mana ama bagmo we mi jafe. Una ama ere ga ge kodo akoi. Odo akoi. Onyo agama ogbere ovo. Eva kan rike o. Eva kan rike o. Iri onwe. Okay, uso we ma agmo mi ma typho. Eri ono. Eri ma typho na. Iri onwe. Arewa iko. Efosa doja were. Agama ogbere ovo. O no yivi npa fian bai. Iri onwe. Oni lako wa jeje o. Arewa. Yan ke we o. Iri onwe anahin ejato ugbe ejato gbe samuni ame samuni ame yemi npa bako ipoba magbe igoda koyo boba magbe o agedo ugbe
iri onwe going iri onwe mari iri onwe iri onwe iri onwe sawa ugbe koyiwa ugbe orafo ugbe igodao ugbe Wilfred ujagbe ugbe efoso adogi awori ugbe oko hewa gbona o going go ya hewa o iri owi eni iri owi eni iri onwe okay akobade buwa o akobade buwa o owama opa ike iri onwe Pedro ugbe ode samudia me ugbe no ike na ya di ago bi eduro agbona na bo asiuru bo asiuru okome bo asiuru ihun na wedo eyin be gbon bo asiuru show na gi me gbon o bo asiuru show bo asiuru uda ho so egato magbe bo asiuru show bo asiuru arabai iri ohun we ye gbensin agado magbe ya di agoma no na o na ka na dunaka bo asiuru going Azik bo asiuru magbe don general bo asiuru egato bo asiuru ana ikpoba bo asiuru oru nagi me igba o bo asiuru so nagi me igba o bo asiuru ikpoba iwa hiawo ana ki Dominic Dominic magbe somundi amen ruru oru ana ki so gede okay bo edogawere gunge ujagbe bo asiuru ujagbe we do we ki ujagbe ogbe o bo asiuru yaba biere ujagbe gbe ogbe so wa Alexander bo otu kakere o dan ho si Alexander bo asiuru Daniel digia bo asiuru ode kakere o we bon dan yo se o wa de kakere bo asiuru mami ana ki okobioko bo asiuru ebe nka bo dai ho si oruru goyo o afonia
Ignosa Satin Sawa Mari Sagede boro as you anahin let's talk Satin sawu you go down okay alright Oma yan no mi o gagbe keke be yan pa yan na yan pa you know okay waga watumu Boro asioruru Rio ACEO Riu Boro asioruru Oru Asie Trade Oru Asie afeko se ono boro asioruru ana biomo ana asie la danbo we ko iyomo afeko se awa se o papika bo asio Rio ACEO Riu bo asio wa ya wesu Apobode gbuwa akoyo ekeni nana gwa loku na gwa lodo amo egbon o edolovegarden.com ibana gwa loku ibana gwa lodo waya ga ewo waya gwa omo mebo ni tege ni moso yin yarodo ipe ana wa yin no webe yarodo edolovegarden.com globallovegarden.com edolovegarden wa ya fe don re wa weso wa be wa wala wa be ade uzola igbana wa ga fe ko zo anekere zo anokwa wa eda yan gbegbe o wa be abegbe o ama ke dan we yan lade so agbadon mi ma fa be yan o ni Jesus Christ is wa gari erun gesa onya ma saloba wese gbima de na ebi ni ma we opun ki ma ri eye dagbon ma ya yin ki ma go aze dose ki ma go agben dose ki me do ga ye ma ki emi enwune do mu ma ebi ya fe don ogo ebu mana ge ga don koda obi ke ma a gi agbon bi ma odi eke la baba ege na mu ri apologbe na o la ho gi ma mu ege no mana na lo ese ni Jesus Christ gi ma ya kugbe ni Jesus Christ do wo ise Oba wa no redo o ato ipe kete ere ga ma o wa ga ma o ye pe won duki oba yi lo bo efo oba ato pe ise wa ki o gbe o wa we baba do wa we yeye do wa we ya do wa we ken de monde o ma de monde ilori e ogo odo ba me ya ma do gwa kan you know say the odo ba me na lobi e are lobi e na la mi Pase o ya de o uyo wa ya bodo ebodon ri e wa bun o wa wi an do wa o be baba do ise efosa ise o ise abi o ise o wa mi abi o wi an do e wa ya wa ye ben mo sa lo bo ona wa yin no wa ye me o re do na wo me na Saba pologbe àwọn alele we bo ya fe gan oge bu mana o ka obo uyi wa mi o wa ya pion re share wa ya pion re subscribe wa ya pion share wa ya pion subscribe eri ono do do abun yo eri ono wa fi le popo yo o won ta o wa dia wa wi ado wa wi ado